apply tó bá wá yá á lọ di 419 àbí kó máa gbé drug tó bá dẹ̀ gbé drug tó bá jẹ́ obìnrin ni á kú lọ máa ṣiṣẹ́ aṣẹ́wó tó tán gbogbo ìwé tó kọ gbogbo nǹkan tó wó tó ná ẹ lórí ó ti já sásán nìyẹn ìlà kàkà wa ò ní já sásán lórúkọ Jésù. lọ pé àwọn ọmọ ẹ ìmọ̀ràn ni mo fún ẹ kí ló lè kọ́ yàtọ̀ sí pé bó ṣe lọ sí skul yìí kí ni iṣẹ́ tuntun lè kọ́ kí ni iṣẹ́ tuntun lè kọ́ iṣẹ́ kan máa repair nǹkan kan a lot of ways náà ti lè kọ́ iṣẹ́ ṣùgbọ́n wá dúró I dey broke o this week no good kò good náà nìyẹn èmi ní kó má lọ kọ́ nǹkan kan mọ́ ni ọkùnrin gbọ́dọ̀ lè ṣe mẹ́ta àbí mẹ́rin àbí mẹ́ta tó máa méjì tó máa múṣẹ́ fún mo ṣe télọ̀ ó ní kó má kọ́ṣẹ́ mi ni kó má tún kọ́ṣẹ́ mi àwa di liability Olúwa fojú rere gbọ́ tèmi káwọn ọmọ mi lè ti pàṣẹ ojú rere tèmi ṣoríire nílé ayé ó yá sọ di àdúrà. Olúwa fojú rere gbọ́ ti tèmi kí àwọn ọmọ mi lè ti pa ojú rere tèmi ṣoríire nílé ayé. Gbàdúrà o gbàdúrà o Jésù Olúwa wa. Ọ̀rọ̀ mi yẹn ò yé wa o. Sórí orúkọ ńlá lórílẹ̀-èdè Nàìjíríà ló ń ṣílẹ̀kùn orúkọ kékeré ò ń ṣílẹ̀kùn Nàìjíríà o. Wọ́n ní ta ni bàbá ẹ̀ wọ́n fẹ́ yan regent ní Ìkẹjà regent ní Ìkẹjà èmi pásítọ̀ tí mi kì í ṣọmọ Ìkẹjà mo dán mi Èkó èmi náà ń command pé no ẹ má fẹ́ ní sí o ẹ ṣe máa fi sí ẹni báyìí ní kẹ́ fi sí tálẹ̀ fẹ́ jẹ́ ká lò tálẹ̀ fẹ́ jẹ́ ká lò mo lé ọmọ tó ṣe lọ́ọ̀yà yẹn ní kẹ́ lò òun ló dájú lẹ́sẹ̀kẹsẹ̀ mo wá rí pé ilé ayé ti tóbi wọ́n ti pa regent ó máa lóṣù 6 àbọ̀dún kan lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tó débẹ̀ within 24 hours wọ́n ti lọ kó sínú ẹ̀ wọ́n ní ẹ sọ́dọ̀ ọba o regent náà ní kó wá ṣe o ọmọ kékeré ní ọba Ìkẹjà o bóyá 30 lọ́ọ̀yà lọ confam ẹ̀ bàbá ẹ ọmọ ẹni tó kú àpè kí náà ti ń pè é tó kú bàbá ọmọ ẹ tó ṣe òun ló wà ń bẹ nísinsìnyí ẹlòmíràn ẹ kàn gbé fún àwọn méjìlá ẹ kàn gbé fún ṣùgbọ́n wọ́n sọ yìí pé wọn ò mọ̀ wọ́n ní wọn ò mọ̀ wọ́n torí pé tá a bá mọ̀ ẹ́ òyìn ò lè rí àánú gbà ọmọ ẹ lè kọ́ mẹkáníìkì o mẹkáníìkì ṣọ mẹkáníìkì òyìnbó ti wà tó yẹ pé epo ò ní yí ẹ lọ́wọ́ ẹ́ńjì ọ̀ìlì ò ní yí ẹ lọ́wọ́ ó dẹ̀ ń dùn mí pé àwọn ọkùnrin bí òkò lè ronú ni wàá ra machine wàá fi test mọ́tò carburetor mọ́tò yóò dáa ẹ́ńjì ọ̀ìlì ẹ ti bàjẹ́ in 3 months time mọ́tò ẹ lè knock wọ́n á ní kí ló máa ṣe wàá dẹ̀ bọ́ sóṣòdì wàá lọ kó àwọn apprentices àtọ́ ti ṣiṣẹ́ wàá wá kó wọn síbẹ̀. Wọ́n á máa bẹ́ẹ̀ tú gbogbo ẹ̀ ṣe no remove the wire this wire is not good wọ́n á yọ wọ́n á fi wáyà míì sí nítorí pé wọ́n ti ní ìmọ̀ kọ̀ǹpútà yẹn o ti kàwé àwa expand díẹ̀ láti bẹ̀ o ti bẹ̀rẹ̀ sí ní mọ̀ èèyàn ńlá o ti bẹ̀rẹ̀ sí ní mọ̀ èèyàn oríṣiríṣi o ti bẹ̀rẹ̀ sí ní gun òkè tó bá ń gbà àwẹ̀ tó ń gbàdúrà Olúwa ṣàánú mi Jésù ṣàánú mi o ò ní ìkan tó lọ máa fi ṣàánú ẹ o ò lè rí àánú yẹn gbà o kàn jẹ́ kádùrà yẹn waste ni o. ẹ̀yin ọ̀dọ́ àwọn bàbá yìí wọ́n ti dàgbà àwọn ọ̀rọ̀ la lù wọ́n ríro mọ́ ṣùgbọ́n ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ṣe wà ní 16, 17 ẹ lọ bá orí yín sọ̀rọ̀ lọ bá bàbá ẹ kò fẹ́ kọ́ṣẹ́ mẹkáníìkì olóyìnbó tó bá ti kọ́ wa lọ́kọ́ gbogbo tó bá ti kọ́ kọ̀ǹpútà ló wá kù tó máa wú láti rà ó bẹ̀rẹ̀ láti orí 250, 300 bẹ́ẹ̀ grade by grade tó bá ti rà á mọ́tò yá jọ yẹn wọ́n ní kò start wà lọ gbé sórí machine láti bẹ̀ tó bá ṣe inú yà á dùn
akọni ẹ next time ẹ má gbé mọ́tò fẹ́ni bọ́dí o ẹ pé mọ́tò wà ní ṣọ́ọ̀ṣì yẹn ṣọ́ọ̀bù ti bẹ̀rẹ̀ sí ní dolówó nìyẹn ó ti bẹ̀rẹ̀ sí ní rí ṣe nìyẹn ṣùgbọ́n wá dúró ó sì ń dúró pé ẹ Olúwa ṣàánú mi o wọ́n ní kò mú kándù wá ó gbé kándù wá kándù yẹn ò lè sọ ẹ́ di ènìyàn wọ́n ní máa lá oyin ò lè sọ ẹ́ di ènìyàn tó bá ṣọ́ra fún ẹ ní jẹ̀díjẹ̀dí òótọ́ ọ̀rọ̀ mo sọ fún ẹ yẹn ṣùgbọ́n tí Ọlọ́run bá ṣí ojú inú rẹ tó fún ẹ ní òye bó ṣe máa ṣoríire nílé ayé wàá rí i pé kò sí ọ̀nà tó máa gbà tọ́lọ́run ti fi àánú gbọ́ tiẹ̀ àdúrà ìkejì ni wípé Olúwa ṣí ojú inú mi kó fún mi ní òye tó sọ mí dolóríire tí ó máa sọ àwọn mi di ènìyàn náà nílé ayé ó yá sọ di àdúrà. Gbàdúrà Olúwa ṣí ojú inú mi kó lè bá lajú mi síbi ọ̀rọ̀ ìgbéga mi tí àmọ́ mi yóò fi ṣoríire náà nílé ayé. Jésù Olúwa wa ìwọ ni màá bá lọ Ọlọ́run ìrì kò sóhun yàtọ̀ tí ó yà wá ni màá bá lọ Ọlọ́run ìrì kò sóyà kan tó lè yà wá. Ìwọ ni màá bá lọ. Ìwọ ni lọ. Ọlọ́run ìrì kò sóyà kan tí ó yà wá. Ìwọ ni màá bá lọ. Ìwọ ni màá bá lọ. Ọlọ́run ìrì. Tó lè yà wá. Ìwọ ni bàbá lọ Ọlọ́run èrò ó fẹ́ yàtọ̀ tí ìwé yà wá o. Ìwọ ni bàbá lọ Ọlọ́run èrò ó fẹ́ yàtọ̀ tó lè yà wá. Àdúrà yẹn kù méjì. Mo sọ fún ẹ wípé bí ènìyàn ò bá ti ní ènìyàn tó lè fagun òkè kò lè dókè rárá ṣùgbọ́n tọ́lọ́run bá fi ènìyàn fún ènìyàn láti lè dé òkè Ọlọ́run yóò gbọ́ àdúrà wa mo ní Ọlọ́run yóò gbọ́ àdúrà wa mo ní Ọlọ́run yóò gbọ́ àdúrà wa bọ́lọ́run bá ṣe ojú inú ènìyàn láti ríbi tí oríire ènìyàn wà ìgbà ènìyàn lè ṣàkìtìyàn tá a débi oríire tíyàn á mọ nǹkan tó yẹ kó ṣe ṣùgbọ́n tí ojú ènìyàn bá ti ṣí nínú wọn kàn máa sá eré kiri wọn máa lé ọlà kiri ní òòlè dédìí ẹ̀ ìyẹn máa ṣàkìtìyàn kò ń ṣe àwẹ̀ àti àdúrà ló ń gbéyàn débi ọlà o bẹ́ẹ̀ bá lọ pé àwẹ̀ jẹ́ kí n gbàdúrà. Ọlọ́run fẹ́ bùkún ẹ irọ́ ni Ọlọ́run ti plan ni ẹ o ti mọ̀ bó ṣe máa ní 1+1 ṣẹ́ni tí ẹni tó bá já láyé rẹ Ọlọ́run bùkún ẹ sọ fún mi ẹni tí báńkì ò mọ̀ ẹni tó ní source ṣé báńkì lè fún lówó
wọn ò lè ṣàánú ẹ. Ṣùgbọ́n tí Ọlọ́run bá gbé àánú dìde, ó ṣí ojú inú ẹ pé tó bá kó 1+1 tó bá kó bí eléyìí tó kó síbi, ó máa di nǹkan la mọ́ ẹ lọ́wọ́. Pẹ̀lú àdì nǹkan la o. Ó jẹ́ pásítọ̀, ó jẹ́ ọmọ ìjọ, òun ṣiṣẹ́ kan àbí ó ṣe kíni kan. Lẹ́yìn Ọlọ́run, sórí ìṣòro tó fi bá ayé White Garment Church pastor nìyẹn. Ó náà sọ pé White Garment Church má dá wọn lóhùn, wọ́n ti máa ń ṣẹbọ, wọ́n ń ṣe tutù nítorí wọn ò mọ nǹkan tó yẹ kán ṣe. Wọn ò mọ bó ṣe lè ronú, kò sí ìrònú. Ọlọ́run la ojú òye wọn láti lè rí nǹkan tó yẹ kán ṣe. Bẹ́ẹ̀ wọ́n sọ pé kò sọ Ọlọ́run ní White Garment Church, ó tàn ẹ̀jẹ̀ ni. Ó padà sínú àdúrà yẹn. Olúwa la ojú inú mi téèyàn fi ń ṣe àṣeyọrí nílé ayé. Ohun tí ń dáwọ́lé tó jẹ́ ń di aláṣeyọrí nílé ayé, tó bùkún mi, tó sọ mí di ẹni ńlá, tó sọ mí di ẹni iyì, tó sọ mí di ẹni ògo. Olúwa la ojú mi kó sì mú mi débẹ̀. Ó yá sọ di àdúrà. Gbàdúrà. Jésù Olúwa wa. Lẹ́ẹ̀kan sí bàtà bẹ̀rẹ̀ 2 service tá fẹ́ bẹ̀rẹ̀. Àwọn èèyàn ní kò lè work, kò lè work, kò lè work, kò lè work, kò lè work. Ṣé wọn kò ń work? Torí pé Olúwa la ojú inú ti tèmi láti fi hàn mí pé ṣé bí ilé á dẹ̀ work. Bó àwọn èèyàn second service ó sì dúró yẹn kó lè mọ̀ pé first service kó lè mọ̀ pé ó ń work. Èrò second service first service ó ti pọ̀ jù báyìí lọ o, ó pọ̀ ju ẹ̀yin tẹ́ wà ń bí lọ báyìí. Wọn ò dẹ̀ bá yín ṣe service yẹn o. Sórí difference ń sìn. Tí Ọlọ́run bá la ojú inú ẹ, nǹkan kò lè yé ẹ. Tọ́lọ́run bá fún ẹ ní òye, kó la òye inú rẹ, nǹkan kò lè yé ẹ. Nǹkan tó mú White Garment Church ṣubú ni pé àwọn pásítọ̀ bẹ̀ ò lè ronú mọ́, orí wọn ti kú. O ní ìdájọ́ kéèyàn lọ ra kándù, lọ ra gbọ́n, lọ ra pẹ́pẹ́yẹ, lọ ra gbò kí Ọlọ́run tó bùkún ẹ. Gbàdúrà, Ọlọ́run bá mi ṣẹ́gun fún ẹni ìjọ dá fún. Má dúró ti oore yẹn o, ó ń bọ̀ wá san oore o. Má dẹ̀ gbé gẹ́gùn pé nígbà tó bá ti ṣe kínní ìtàn, mentality yìí rédèrèdè ní gbé Bible dání. Tó bá ti ṣe kínní ìtàn kí ló máa ṣe fún ilé Ọlọ́run? Madness, Ọlọ́run ò pè é nìyẹn. Ṣé fún kọ́lọ́ ń ṣe ògo fún kó máa lọ sí ti tiẹ̀? Má dúró pé kí lè máa ṣe fún mi. Tó bá ti ń ṣe, ó ti sọ̀rọ̀ ẹ̀ di àkísà. Hallelujah. Hallelujah. Tí Ọlọ́run bá ti la òye inú ènìyàn, Olúwa ti di òkú ènìyàn. Láti di ó di òkú. Ó sọ lẹ́ẹ̀kan sí, Olúwa la ojú inú mi, fún mi ní òye, la ojú inú mi. Ohun tó máa sọ mí di àṣeyọrí táwọn ọmọ mi náà á fi ní àṣeyọrí. Olúwa gbé lé mi lọ́wọ́, fi lé mi lọ́wọ́, Olúwa ṣe é fún mi. Ó yá sọ di àdúrà.
Jésù Olúwa wa. Wọ́n ní àìsàn èlùbọ́ ti wà, èlùbọ́ béèyàn bá fọwọ́ kan èèyàn wọ́n ló ti pààyàn, ó pààyàn fún àìsàn burúkú ni. Ọ̀pọ̀lọpọ̀ ní ká bá wọn pàdé fún Sunday mẹ́ta lórí àìsàn ó burúkú Jésù ní ìgbà mẹ́ta. Olúwa má jẹ́ n rí àìsàn ikú àbí àìsàn tó máa da ilé mi rú, àìsàn tó máa gba owó lọ́wọ́ mi, àìsàn tó sọ mí dẹdun arinlẹ̀, àìsàn tó da ìdílé láàmú. Olúwa má jẹ́ ó ṣẹlẹ̀ sí mi. Olúwa wò mí sàn nínú gbogbo àìsàn àti ibi. Ó yá sọ di àdúrà. Jésù Olúwa wa. Tó bá láìsàn tó ń bẹ nínú ayé mi tó lè jẹ́ ẹkú fún mi, tó lè jẹ́ ẹkú fún àwọn ọmọ mi, tó lè gbowó lọ́wọ́ mi, tó lè sọ gbogbo nǹkan ní dúkìá mi di nǹkan tó máa tà, Olúwa wò mí sàn nínú àìsàn náà. Má jẹ́ mọ́bójì ọmọ o, má yẹ ká àìsàn gbọmọ lọ́wọ́ mi o. Ó yá sọ di àdúrà. Jésù Olúwa wa. Fi aṣọ ojú rere wò mí Ọlọ́run mi. Àlàyé ìrètí ohun tí mo mú bọ́ lọ́dọ̀ rẹ bàbá mímọ́. Ọdún yìí lọ Olúwa o. Ọdún yìí lọ. Olùgbé ojú mi fèrè àánú rẹ. Ó máa tó àdúrà ẹyọkan yìí gbà kí n tó gbàdúrà fún ẹ. Arábìnrin kan skul ẹ wọ́n lọ rìpọ́ọ̀tù ẹ, wọ́n ní ó kówó fẹ́ lọ fi ṣe exam. Ìgbà kan wọ́n ti mọ́lé, wọ́n ṣe gbá, wọ́n gbé láti aláwùsá, wọ́n gbé lọ sí pàǹtí. Wọ́n dẹ̀ ẹ̀rù máa ń bà wọ́n tọ́rọ̀ bá ti dé pàǹtí. Wọ́n á rí pé ó wá ti bẹ̀rẹ̀ sí ní sáré ríbo mo ní ẹ̀yìn báwo la ṣe fẹ́ ṣe báyìí. Èmi ò dẹ̀ mọ̀yàn. Mo ṣáà gbàdúrà mo ní Ọlọ́run ó yá mú èèmọ̀yàn o, mo fẹ́ lọ sí pàǹtí kí n lọ help arábìnrin yìí o. Nítorí pé nǹkan tó fẹ́ yẹ kí n lọ ni pé Ọlọ́run ní kí n ràn lọ́wọ́. Torí wá lọ commit offence kó wá bá mi, ó tiẹ̀ ní rí mi máa yọ ẹ bọ́lẹ̀ pátápátá. Màá kọ́ ni pé mo sá mọ́ ẹ lọ́wọ́ ni. Bó bá dẹ̀ le jù ó tiẹ̀ ní rí mi náà níná. Wọ́n rò pé arábìnrin dẹ̀ gbìyànjú o, ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí n rí ojú rere, jẹ́ kí n mọ èèyàn ń bẹ̀. Nígbà tí mo wá dé bẹ̀ ní ìdájọ́ ọjọ́ Thursday, mo wá lọ bá DC tó wà ń bẹ̀, mo ní ẹ ṣàánú mi, mi ò mọ̀ yín rí báyìí, àjùmọ̀ arábìnrin yìí ẹ ṣàwọlá ọlọ́mọ mi lára. Wọ́n á ní kí lorúkọ primary ó máa ń kà yín òun là igbá kan àtàwọ̀. Ó bá tán o. Orí Ọlọ́run máa fi pépà ń connect èèyàn, newspaper lásán, newspaper ọmọ pépà tẹ máa ń pín fún yín yẹn, pépà yẹn lásán òun lárakùnrin yẹn sọ pé mo gbọ́dọ̀ help yín man of God, mo gbọ́dọ̀ help yín.
ṣé ọ̀nkan tó ti ṣe wọ́n ti sọ pé máa fún woman yẹn ní 3 months imprisonment adẹ̀sán 1.5 owó tó jẹ ìjọba wọn ló jẹ ó jí owó ìjọba ó fraud ìjọba ó gbọ́ ó ló fraud ìjọba ọ̀rọ̀ ẹ bó ṣe ń lọ ọlọ́pàá kan ti advice wa pé òkè òun á bá wa ṣe o níjọ́ Sunday wọ́n lọ́wọ́ ní kí iṣẹ́ àlọ́ kí n lọ́ kọ́lẹ̀kùn bẹ̀ mi mọ̀ ọlọ́pàá máa ń débi iṣẹ́ láago 6 ìdájí tótọ́ ni ọ̀gá ọlọ́pàá díṣe pàǹtí mi ò mọ̀ rí aago 5 ló lòun ti débi iṣẹ́ bó ṣe mú ìwé yẹn nìyẹn wá ní pé òun mọ̀ ọ̀kan tó máa ṣe kí n má wọ́ọ̀rì nígbà tí àwọn tó ti ń ni arábìnrin yẹn lára tó ń rí tó ní pé ọ̀gá ní kan wá lókè ó ní yé madam why do you go and report me to ọ̀gá you wan collect my work àbí lóyìnbó táwọn ọlọ́pàá máa ń sọ ọlọ́pàá lóyìnbó tiẹ̀ bọ́ọ̀lù ṣe ṣàánú arábìnrin yẹn nìyẹn o nígbà after 4 hours ẹjọ́ nǹkan tó yẹ kó yẹ ẹ̀wọ̀n 3 months pẹ̀lú 1.5 million ibi ló ti fẹ́ rí Ọlọ́run wá lo newspaper connection newspaper Ọlọ́run wá lò ó láti fi yí nǹkan yẹn padà lórí arábìnrin yẹn arábìnrin bọ̀ wá ṣe testimony lẹ́ni o ó ti sọ kò sọ torí pé kò gbọ́ mo ní 3 months imprisonment 1.5 náà ni kò máa lọ yìí aláàánú tiẹ̀ náà níbikíbi tó bá ti wà tí Ọlọ́run á lò fún ẹ tí máa fi rójú rere Olúwa yóò connect yín. o gbọ́ ọ̀kan tí mò ń sọ mi ò mọ ẹni rí o ṣé o mọ̀ yí pé mi ò ń ṣòro mi ò lọ patí mi ò lọ anywhere tí bá ṣe wọ mọ́tò mi kí n lọ lẹ́sí ṣọ́ọ̀ṣì ó dàbọ̀ kí n mọ̀yàn ṣùgbọ́n mi mọ̀ pé wọ́n máa tún mọ̀yàn nu pépà lásán pépà lọ́nà fi gbọ́ tẹni yẹn ǹjẹ́ èèyàn kan wà tó yẹ kó ṣe é lóore ṣé wọn pé tí nǹkan kò bá ṣẹlẹ̀ mi ò ní mọ ọ̀gá ọlọ́pàá yẹn Ọlọ́run mọ̀ ó da arábìnrin yẹn láàmú kí n bá lè mọ ọ̀gá ọlọ́pàá yẹn àbórí tí ìdààmú kò bá ṣẹlẹ̀ o lè má bá láàánú ẹ pàdé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó mú aláàánú ẹ wá ẹ kàn ó yá kí ìṣẹ̀lẹ̀ náà kó ṣẹlẹ̀. ọ̀rọ̀ mi yóò yí ọsẹ̀ àní mi ò mọ ọ̀gá yẹn newspaper pépà tó ń kọ ìròyìn nígbà tí mo dárúkọ ó ní iṣẹ́ oṣù ọ̀pẹ́ ẹ̀yìn lẹ́ ń jẹ́ orúkọ àmọ́ ní dáàdi wa èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ ó wà lọ tú pépà bó ṣe ní you look older níbí yóò ẹ̀yin lẹ́sọ̀ ok kí ni màá ṣe màá help yín ṣọ̀pọ̀ Ọlọ́run ló ń bí aláàánú fún mi ò mọ̀ rí ó gbé mi kúrò nílé mi láti ìdájí mo lọ síbẹ̀ mo dẹ̀ sọ Ọlọ́run dẹ̀ gbà á ẹni tó máa ràn ẹ́ lọ́wọ́ níbi oríire rẹ ó yẹ kí Ọlọ́run kó connect yín o. sọmọ Ọlọ́run lè lo driver gẹ́gẹ́ bí olóríire fún ẹ ó lè lo anybody fún ẹ ó lè má ẹ̀ tí ì mọ̀ ní ẹni tó ràn ẹ́ lọ́wọ́ débi tó ti máa ṣoríire débi tó ti máa da fún ẹ débi táyé ẹ ti máa sùn ọ́ débi tí òwò ayé ẹ ti máa di mímọ́ mo ní kí Olúwa kó connect yín o. òye inú ọgbọ́n inú tó wà ṣùgbọ́n tọ́lọ́run ò tí ì ṣí ojú rẹ sí Ọlọ́run tó ṣí ojú Sólómọ́nù láti mọ ohun tó máa béèrè ó yá Ọlọ́run kó ṣíjú ẹ̀mí rẹ láti mọ ibi tó rí rẹ wà ohun tó ṣe tó fi di aláṣeyọrí Olúwa kó la ojú rẹ sí o. àìsàn tó ń gbọmọ lọ́wọ́ ènìyàn àìsàn tó ń gbọkọ lọ́wọ́ ènìyàn àìsàn tó ń gbaya lọ́wọ́ ènìyàn àìsàn tó ń gba ẹ̀mí ènìyàn àìsàn tó ń gba àlàáfíà ènìyàn ó yá Ọlọ́run kó ṣẹ́gun àìsàn náà fún ẹ o. ò ní rí àìsàn ò ní ṣe àìsàn àìsàn ò ní kọlù ẹ àdúrà rẹ á ṣe tẹ́wọ́gbà bẹ́ẹ̀ ló máa rí gbọ́ aláṣẹ ọ̀run ògo ní fúnra lókè ọ̀run
Jésù Olúwa tó lùgbàlà wa. Sọ fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ wípé Ọlọ́run yóò ṣojú rere wò ẹ́.